àfàìmọ̀ kí very dark man ó má padà ṣẹ̀wọ̀n o èyí lohun tó ṣe. Ẹ má ṣe sọ ìrètí yín nù, mo fẹ́ kí ẹ ní sùúrù díẹ̀ sí i, ohun tó le yóò padà dẹ̀rọ̀. Ààrẹ Tinubu ló sọ bẹ́ẹ̀. Àwọn ti ìpínlẹ̀ Ondo ní ìlú Ayétòrò ti fi gbé ta bí omi ti ń gbé àwọn ilé wọn lọ lẹ́yọ kọ̀ọ̀kan. Ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti tẹ àwọn ajínigbé kan ní ìlú Ọ̀yọ́. Ọlọ́pàá àtàwọn ọdẹ ṣekú pa afurasí ajínigbé mẹ́ta, wọ́n sì dóòlà èèyàn tí wọ́n jí gbé lágbègbè Òkè Ògún ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọdẹ àtàwọn fijilantè ni wọ́n dóòlà èèyàn kan tí wọ́n ti jí gbé ní Òtù. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, DSP Àyànládé Ọláyínká, ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀. Ó ṣàlàyé wípé ọjọ́ Ajé ọjọ́ 25 oṣù karùn-ún ọdún yìí làwọn gba ìpè láti ọ̀dọ̀ àwọn ọdẹ kan tí wọ́n lọ pa ẹran nínú igbó ní Òtù. Ó ní àwọn ọlọ́dẹ náà ṣàlàyé wípé ní kété táwọn fojú gan ni wọn níṣe làwọn ajínigbé ọ̀hún dojú ìbọn kọ àwọn lẹ́sẹ̀kẹsẹ̀, ṣùgbọ́n àwọn padà rẹ́yìn àwọn jàǹdùkú ọ̀hún pátápátá. Báyé ṣe ń lọ bẹ́ẹ̀ láǹtọ̀ o, àwọn tí ìpínlẹ̀ Ondo ní ìlú Ayétòrò ti fi gbé ta. Wọ́n ní ọwọ́ tó bá ń dùnyàn èèyàn kì í tì bọ̀ṣọ̀. Lóòótọ́ ni àwọn agbésùmọ̀mí da ìlú láàmú tí gbogbo ìlú sì wà nínú hílà ìlú lọ́wọ́. Bẹ́ẹ̀ ni omi òkun náà ń ṣe tirẹ̀ lápá kan. Bí omi òkun ṣe ń ya wọlé ló ń gbé ilé ẹ̀kọ́, ilé ìgbé, àwọn ilé iṣẹ́, bẹ́ẹ̀ ló sì ń gbé ibojì òkú lọ. Gbogbo ìlú Ayétòrò náà ni òkun ti fẹ́ẹ̀ gbé lọ tán, táwọn aráàlú sì ń gbé nínú ìbẹ̀rùbojo báyìí. Látàrí bí òkun ti ń fẹ́ wọ ìlú náà tó sì ń gbé àwọn nǹkan wọn lọ. Ọ̀kan lára àwọn ará ìlú náà sì ṣàlàyé wípé ó ti tó ìgbà 5 tí ilé ẹ̀kọ́ mìíràn ti ń pààrọ̀ ààyè wọn báyìí. Àfàìmọ̀ kí very dark man má padà ṣẹ̀wọ̀n pẹ̀lú ohun AI ààrẹ Tinubu tó gbé síta. A gbọ́ pé Martins Vincent Oshé tí a mọ̀ sí very dark man ni wọ́n ní wọ́n fẹ́ fi ọwọ́ òfin gbé bó ṣe ń pín fọ́nrán ọ̀hún káàkiri lórí ìkànnì ayélujára. Iléeṣẹ́ ààrẹ sì ti ń kọminú sí ìgbésẹ̀ rẹ̀, èyí ló mú kí olùbádámọ̀ràn ààrẹ Tinubu Báyọ̀ Ọ̀nànúgà kó kéde ọ̀rọ̀ náà tó sì dárúkọ very dark man lórí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n fi kàn án. Ẹ má ṣe sọ̀rètí yín nù o, ẹ ti ń la gbogbo ìdààmú àti wàhálà kọjá láti bí ọdún 3 sẹ́yìn. Ààrẹ Tinubu ti sọ̀rọ̀, ó tẹ̀síwájú pé lóòótọ́ kò rọrùn, ṣùgbọ́n òun fẹ́ kí ẹ tún lọ ní sùúrù sí i nítorí àsìkò ti tó tí atẹ́gùn ìrọ̀rùn àti ìtura yóò fẹ́ sí tẹrútọmọ. Nínú àlàyé tó là kalẹ̀ ó ní ọjọ́ téèyàn bá bímọ kọ́ ló ń rí o, nítorí tó ní àwọn ìpele tọ́mọ náà máa là kọjá kí irú ọmọ bẹ́ẹ̀ tó dìde rìn. Ṣùgbọ́n irú àwọn dàrúdàpọ̀ báyìí ò lè ṣe kó má sí. Àdúrà ni ká máa gbà pé kí Elédùà kó má jẹ́ ká ṣe kòńgẹ́ ibi. Ó ní gbogbo ohun tí ìlú ń là kọjá pátápátá ni òun rí. Mo sì ń fi àsìkò yìí kí gbogbo ìlú wípé ẹ kú ìrọ̀jú, ṣùgbọ́n mo fẹ́ kí ẹ ní ìrètí nínú ìṣèjọba mi fún sáà kejì tó ń bọ̀ wípé gbogbo ìdààmú àti wàhálà yóò dópin. Ó wá tẹ̀síwájú pé ṣe rí ti àwọn jàǹdùkú àti àwọn agbésùmọ̀mí gbogbo, ọwọ́ yóò tẹ̀ wọ́n láìpẹ́ o. Gbogbo ìkọlù lọ́tùn lósì yóò sì di àfìsẹ́yìn tegun fúṣọ. Àwọn olùkọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ń ṣe ìfẹ̀hónúhàn lórí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé lọ. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀ tí Ìyábọ̀ Òjó ti fi gbé ta lórí ayélujára. Ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn ẹgbẹ́ jàǹdùkú alọ́kùnrùnkúgbe kan ní ìlú Èjìgbò. Ṣèyí Mákindé ti sọ̀rọ̀ lórí ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá. Pírísípà tí wọ́n gbé lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba. Ó ní kí wọ́n má ṣe fi ọwọ́ agbára wá gbà wọ́n sílẹ̀ nítorí ewu tó wà níbẹ̀. Kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ o. Olùkọ́ iléèwé táwọn agbésùmọ̀mí gbé lọ tún ti sọ̀rọ̀ lórí ayélujára. Ó ní àwọn jàǹdùkú náà ti ń dúnkòokò mọ́ àwọn báyìí o. Wọ́n sì ti fún ìjọba ní ọjọ́ 14 péré láti wá sanwó ìtúsílẹ̀ wọn. Bí bẹ́ẹ̀ kọ́ àwọn máa fẹ̀mí wọn ṣòfò ni. Fọ́nrán kan ló ń káàkiri lórí ayélujára báyìí, èyí tó ṣàfihàn olùkọ́ ọ̀hún níbi tó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ wípé kí wọ́n ṣíjú àánú wo àwọn o, pàápàá jùlọ nítorí àwọn ọmọ wẹ́wẹ́ tó wà láàrin wọn. Nínú àlàyé tó là kalẹ̀ ó ní níṣe ni ìjọba fẹ́ lọ́wọ́ agbára láti fi gba àwọn lọ́wọ́ ìkọlù ọ̀hún ni, ṣùgbọ́n àwọn jàǹdùkú sì ti ṣe ìkìlọ̀ wípé bí ìjọba Nàìjíríà bá gbìyànjú láti lo ọwọ́ agbára, ó ṣeé ṣe kí gbogbo àwọn ọmọ náà pàdánù ẹ̀mí wọn. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ̀rọ̀ lórí ètò ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá tí ìjọba àpapọ̀ fẹ́ dá sílẹ̀ ní àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan. Ó ṣàlàyé wípé ìgbésẹ̀ náà ti ń pẹ́ jù o nítorí ètò ààbò tó mẹ́hẹ ọ̀hún túbọ̀ ń peléke sí ni. Ó sì ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ pé bí ìjọba Tinubu ti ń fi ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ falẹ̀ sí, bẹ́ẹ̀ ni ètò ààbò mẹ́hẹ sí lójoojúmọ́, àwọn sì ń pàdánù àwọn ará ìlú. Ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn jàǹdùkú kan ní ìlú Èjìgbò. A gbọ́ pé àwọn jàǹdùkú wọ̀nyí ló máa ń dọdẹ àwọn tó lówó lọ́wọ́ dáadáa ní ìpínlẹ̀ náà tí wọn kò sì kọ̀ láti ṣe ìjàmbá fún wọn nítorí àti gbà tọwọ́ wọn lọ. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ṣàlàyé wípé oríṣiríṣi ohun ìjà olóró làwọn gbà lọ́wọ́ àwọn wọ̀nyí bíi àdá àti àwọn oògùn abẹnugọ̀ngọ̀ lóríṣiríṣi. Ọ̀kan lára àwọn òṣèré tíátà Yorùbá, Ìyábọ̀ Òjó ti fi gbé ta o. Ó sì fi ẹ̀sùn kan ìjọba Nàìjíríà lórí ìkọlù àwọn ọmọ iléèwé táwọn agbésùmọ̀mí kó lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Nínú àlàyé tó là kalẹ̀ ó ní
kò yẹ kó jẹ́ irú àwọn ọmọ wẹrẹ yìí ní ìjọba Nàìjíríà máa kọ̀yìn sí rárá o, kò sì yẹ kó pẹ́ tó yìí nítorí ohun tí àwọn jàǹdùkú náà fojú àwọn ọmọ náà rí ò ṣe máa fẹnu sọ. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé níṣe ló yẹ kí àwọn ọ̀dọ́ parapọ̀ láti dìde ká sì jà fún ẹ̀tọ́ wa àti láti gba ilẹ̀ wa padà lọ́wọ́ àwọn aninilára wọ̀nyí. Àwọn olùkọ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jáde o láti fẹ̀hónú hàn, wọ́n sì barajẹ́ púpọ̀ bí ìjọba ti kọ̀ láti gba àwọn ọmọ iléèwé tí wọ́n gbé lọ sílẹ̀ nínú ìgbèkùn àwọn agbésùmọ̀mí. Ìdí nìyí tí gbogbo ìlú ti darapọ̀ mọ́ àwọn olùkọ́ ọ̀hún láti fi àìdùnnú wọn hàn sí ìjọba Nàìjíríà. Ṣẹ́yìn náà ti gbọ́ wípé ìkún omi yóò palẹ̀ àwọn àdúgbò kan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Ẹgbẹ́ òṣèlú Accord ti fẹ́ máa dàrú o. Èyí lohun tó fẹ́ ṣẹlẹ̀. Ọmọkùnrin àgbẹ̀ kan mórí bọ́ lákàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ondo. Àwọn agbésùmọ̀mí pa olùkọ́ kan ní ìpínlẹ̀ Zamfara lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀ rẹ̀. Màmá Bọ́lá Ààrẹ ti kéde àdúrà ọlọ́jọ́ mẹ́ta nínú oṣù kẹfà ọdún tí a wà yìí. Ṣẹ́yìn náà ti gbọ́ wípé ìkún omi yóò gba ilé lọ́wọ́ àwọn kan ní ìpínlẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Àjọ NEMA ti kéde wípé agbègbè 37 wà nínú ewu ẹ̀kún omi. Àwọn ìpínlẹ̀ náà ní Èkó, Nasarawa àti ìpínlẹ̀ Ògùn. Wọ́n ti ṣàlàyé wípé kí àwọn ìlú tí wọ́n dárúkọ wọ̀nyí ó máa gbáradì láti lè dènà ìkún omi náà kí má bàa ṣe gba ilé wọn lọ o. Ẹ gbọ́, ta ni yóò wọlé ìbò abẹ́nú nínú ẹgbẹ́ òṣèlú Accord? Ohun tá a gbọ́ ni pé ètò ìdìbò abẹ́nú láti wọn olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ Accord ti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wáyé lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 15 oṣù karùn-ún yìí ti pín ẹgbẹ́ náà sí méjì báyìí o. Wọ́n ní àwọn kò lè sọ pàtó olùdíje tí yóò ṣojú ẹgbẹ́ náà nínú ìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2027. Ohun tó jẹ́ kàyéfì fún wa ni pé Hamzat Oríyọmí ni àkọ́kọ́ gbọ́ pé ó wọlé ìdìbò abẹ́nú ọ̀hún ní ìlú Ìbàdàn. Kò pẹ́ kò jìnnà ní ìròyìn mìíràn tún gbalẹ̀ kan lórí ìtàkùn ayélujára táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí ní gbé kiri pé Ọlákúnlé Bùsárí tí ọ̀pọ̀ mọ̀ sí gúdúgúdú òun ló tún jáwé olúborí o. Adébùkọ́lá Àjàjà ẹni tó jẹ́ akọ̀wé àpapọ̀ ẹgbẹ́ Accord pẹ̀lú àwọn òṣìṣẹ́ àjọ INEC la gbọ́ pé wọ́n wà níbi ètò ìdìbò abẹ́nú tó wáyé. Ibùdó tí wọ́n wà sí yàtọ̀ síbi tí Oríyọmí náà wà. Aṣojú ètò ìdìbò Ọláyínká Dàìró tó wà fún àkójọpọ̀ òǹkà ìbò tí àwọn olùdíje náà ṣàlàyé nígbà tó ń kéde èsì ìbò náà pé Bùsárí ní ìbò 29,427 léyìí tí Oríyọmí Hamzat ní ìbò 18,716. Fatai Owóṣeni tó jẹ́ ẹnìkẹta rí ìbò 11,922. A gbọ́ pé àwọn òṣìṣẹ́ àjọ INEC wà níbẹ̀ títí tí wọ́n fi parí ìdìbò náà léyìí tí wọ́n ti ṣàlàyé pé ìdìbò náà lọ ní ìrọ̀wọ́rọsẹ̀. Ọmọkùnrin kan mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Ondo. A gbọ́ pé ọmọkùnrin kan tó ń bọ̀ láti oko ló kó sọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ náà, ṣùgbọ́n bí ó ti lóun mórí bọ́ nínú ìkọlù náà láwọn tí lè fìdí rẹ̀ múlẹ̀. Ó ṣàlàyé wípé orí kó òun yọ lọ́wọ́ àwọn ajínigbé wọ̀nyí lásìkò tóun ń bọ̀ láti oko. Nínú ìbẹ̀rùbojo ni ọmọkùnrin náà fi ń ṣàlàyé ọ̀rọ̀ náà fún àwọn ará ìlú, ṣùgbọ́n sí ìyàlẹ́nu nígbà tó di ọjọ́ kejì níṣe ni àgbẹ̀ náà kófìrí àwọn ajínigbé ọ̀hún lọ́sàn-án gangan lẹ́sẹ̀kẹsẹ̀ ló sì fi gbé ta lé wọn lórí. Ṣé ẹ dẹ̀ mọ̀ wípé àwọn ará ìlú náà kàn tilẹ̀ finá sórí òrùlé sùn mọ́ látàrí bó ti ṣe tàwọn lólobó ìkọlù ọ̀hún tẹ́lẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ìlú ti dìde tí wọ́n sì gbá àwọn ajínigbé ọ̀hún mú, wọ́n sì gbé fọ́nrán náà sórí ayélujára níbi tí wọ́n ti ń lù wọ́n lálùbami. Àwọn agbésùmọ̀mí tún ṣekú pa olùkọ́ mìíràn ní ìlú Zamfara lẹ́yìn tí àwọn ẹbí rẹ̀ sọ owó ìtúsílẹ̀ rẹ̀. Olùkọ́ Federal Government College Mustapha Yahya Maru òun ló kó sí páńpẹ́ àwọn agbésùmọ̀mí o. Ohun tó bá ní lọ́kàn jẹ́ kò ṣẹ̀yìn bí àwọn jàǹdùkú náà ti gbẹ̀mí olùkọ́ ọ̀hún lẹ́yìn tí wọ́n san owó ìtúsílẹ̀ rẹ̀. Láti ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù karùn-ún ọdún tí a wà yìí ni àwọn jàǹdùkú náà ti gbé olùkọ́ ọ̀hún táwọn ẹbí rẹ̀ sì ti ń sá kiri láti tu owó tí àwọn jàǹdùkú náà béèrè fún jọ. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu lẹ́yìn tí wọ́n gbé owó lọ fún ikọ̀ agbésùmọ̀mí náà ni wọ́n bá fi òkú ọmọ wọn ránṣẹ́ sí wọn. Ṣé lóòótọ́ ni wípé màmá Bọ́lá Ààrẹ ti kéde àdúrà ọlọ́jọ́ mẹ́ta ní ọjọ́ kìíní, ọjọ́ kejì àti ọjọ́ kẹta nínú oṣù kẹfà ọdún tí a wà yìí? Ó ní Ọlọ́run rán òun sí gbogbo àwọn àlùfáà, àwọn olùdásílẹ̀ ilé ìjọsìn àti àwọn ẹni Ọlọ́run ní kí wọ́n gba àdúrà alápapọ̀ ní gbogbo ọjọ́ mẹ́ta àkọ́kọ́ nínú oṣù kẹfà ọdún 2026 tí a wà yìí. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé ètò àdúrà ọlọ́jọ́ mẹ́ta náà dá lórí ètò ààbò tó péye àti bí ìlú ti le koko tí kò sì rọrùn fún tẹrú tọmọ. Ó ní kí a gbàdúrà pé kí Ọlọ́run gbàkóso lórílẹ̀‐èdè Nàìjíríà yìí kó sì gba iṣẹ́ rẹ̀ ṣe. Gẹ́gẹ́ bí ó ti rán òun láti sọ̀rọ̀ náà, ó tẹ̀síwájú pé bí àwọn aráàlú ò bá kọ ohùn Ọlọ́run, òun nígbàgbọ́ wípé Ọlọ́run á dá sí ọ̀rọ̀ orílẹ̀‐èdè yìí o. Fún àkọ́tún ìròyìn, ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pọ̀ Àzá ló ń jábọ̀ ròyìn sí ìgbọ́ yín. Ire o.